àfẹ́ ẹ̀ mọ́ sinmi kìí ṣe ọ̀rọ̀ bàjẹ́ lẹ́ sọ fún wọn ṣe rí ẹ̀yin àfa ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ wípé Sàlájì Wàsíù Àyìndé ó ti lọ ilé ìgbàlẹ̀ ó ti lọ mọ́ṣáláṣí ó ti lọ ìṣẹ̀lẹ̀ ó ti lọ kíní kankan ìgbà wo bá ròyìn fún yín pé àwọn olórin tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọn níye rí láyé ńkọ́ olórin kan nìbàdàn níjọ́ tí bàbá papòdà gbogbo àwọn àfa àbàdàn ni wọ́n fẹ́ kírun sí ẹ̀ la àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ pẹ̀lú wọn náà dé níjọ́ náà lọ́hùn gbogbo express yẹn nǹkan fẹ́ dàrú ọ̀pọ̀lọpọ̀ gọ́fìnà kan tó kọjá ló jẹ́ wọn ó rí aláàjì síjọ́ náà màmá kan tó jẹ́ wípé ní ẹbọ ní í ṣe onífá pátápátá ni téèyàn àwọn èèyàn náà mọ̀ pé ń ṣe kínní màmá òun ni wàá pè mí pé àfa wà sórí kínní táwọn ń ṣe yìí kò dùn máwọn nú àwọn fẹ́ kú ń bẹ̀ tó àlẹ́ tí ìròyìn pín bàbá ní Aláàjì wa Wàsíù Àyìndé pé wọ́n ń ṣe gbogbo tí wọ́n láwọn ń ṣeun ìṣesí àwa mùsùlùmí ó lè jẹ́ kí wọ́n yí padà béèyàn bá ń dàgbà ó yẹ kọ́ ọmọ yí padà ó lè jẹ́ kí wọ́n yí padà tẹ̀yìn àfa àbálẹ̀ ní jíṣẹ́ lára wọn mọ́ tí wọ́n sì ń tọ̀ yín wá tẹ́ẹ̀sì tó ń rí wọn tí wọ́n ń lọ sí chọ́ọ̀chì ibòmí bíi ìṣẹ̀lẹ̀ ni tí wọ́n lọ ń kọrin bẹ̀ ni àbí tí wọ́n láwọn náà kọ́ chọ́ọ̀chì tiwọn ni tí wọ́n sì láwọn náà kọ́ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí mo ti wọ́n pé Aláàjì kọ́ mọ́ṣáláṣí Aláàjì sì tún ní kíni o wọ́n ní ẹgbẹ́ kan tó ń pè ní maifo bóyá maifo náà ni home and abroad Aláàjì Wàsíù Àyìndé lónìí pé lè tí ìjọ́jì yẹn pé kò lè ṣe ìsìláàmù kẹ́yìn ìgbésí ayé rẹ̀ kódà bá ń ṣe gbogbo nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn bàbá wa Mufti Diyaru ọ̀rọ̀ tàlájà Àyìndé mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ dè mọ́lẹ̀ dáadáa tí bàbá wa Mufti sọ wípé ní ṣé ẹ fẹ́ kí wọ́n gbé tó bá lọ declare lọ́la pípò òun èsè mùsùlùmí mọ́ ṣé ẹ fẹ́ kó gbé kọ́bínárò ní pé èmi tí mo ṣe fóun tó jẹ́ kóun ó kú òun Islam tí ò fi ṣe mùsùlùmí mọ́ ẹ wá rí bórí bí àbí òrí bẹ́ẹ̀ wọ́n ní àìkó ńlẹ̀ tí fi ń ṣe àti ìkó àwọn Yorùbá sọ pé àìkó fánlẹ̀ Ifá ti ń ṣe ẹ wá wo kèèpósù méjì kèèpósù mẹ́ta o iná ni Aláàjì Wàsíù Àyìndé wá declare gbangba pé àwọn o celestial àwọn practice so many religion ẹ wọ̀rọ̀ tí Mufti sọ. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh ìkẹ́ ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin olùgbọ́ wa lókèdélẹ̀ lọ́kùnrin àti lóbìnrin. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim abẹ̀rẹ̀ ló kọ́ ọlọ́run ọba àjọkẹ́ ọba àsàkẹ́ ọba tí ó pé méjì tó jẹ́ pé òun nìkan náà ni ọlọ́run ọba náà la dúpẹ́ fún jàmáà lọ́kùnrin àti lóbìnrin àsìkẹ́ tó pọ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí a fẹ́ bára wa sọ láàárọ̀ yìí òun náà ni àwọn nǹkan tá à ń rí lórí social media lórí Aláàjì wa Abdulwasi Àyìndé K1 bàbá tí máa kọrin fújì òní K1 wọ́n ti kọjá àtàlásò tó ń jà pé Aláàjì sọ wípé èmi náà rí ibi tí Aláàjì ti sọ wípé ní àwọn jẹ́ bona fide member Celestial Church ẹ dákun ẹ ṣe ààrẹ nítorí ànábì wa Muhammad wọ́n ní member Celestial Church làwọn yóò wá ka ọ̀pọ̀lọpọ̀ yẹn láyà pé bó ló ṣe jẹ́ ṣe bí Aláàjì ní àsàlátù tó ń pè ní maifo a sì máa àáfàá tó lóko tí àwọn Aláàjì Wàsíù Àyìndé tí wọ́n ń bá ṣe àti mọ̀ wọ́n ti pẹ́ láwọn àáfàá tó lóko àwọn àáfàá pàtàkì láwùjọ àwọn àáfàá rí àwọn àáfàá àlùbáríkà ìkànnì àwọn àáfàá tí mo mọ̀ pẹ̀lú Aláàjì wa Wàsíù Àyìndé òun náà ni bàbá wa àgbà bàbá wa Sheikh Hamza Agbarigidoma bàbá dáadáa òun orí Ọlọ́run tààrà ọmọ bàbá dáadáa pẹ̀lú wọn mo sì mọ àáfàá wa àgbà Zakiru wa àgbà tí wọ́n jẹ́ Zakiru dáadáa ọmọ bàbá Agbarigidoma náà ni wọ́n Zakiru Isaac Agbarigidoma Fọdílátù Sheikh àgbàlagbà tó jẹ́ pé ọmọ bàbá wa Hamza Agbarigidoma ni wọ́n ń bá Aláàjì wa Wàsíù Àyìndé ṣe púpọ̀ a sì wá rí pé bàbá Mufti Diyaru ibi tí bàbá Agbarigidoma bá ti lọ bàbá Mufti Diyaru gẹ́gẹ́ bí mi ti ń wòye wọn lọ́jọ́ tó ti pẹ́ ibẹ̀ ni Sheikh Suleiman Al-Miskinu Bilal ni a máa dúró sí wọ́n máa ń mójútó tí bàbá ṣe Hamza Agbarigidoma bá mójútó wọ́n máa ń bẹ níbi tí bàbá ṣe Hamza Agbarigidoma bá ń bẹ ni. So ni mo fi wá wò pé àjọṣepọ̀ tí ń bẹ lẹ́yìn láàrin ẹ̀yin àfa àtẹ̀mbá Aláàjì Abdulwasi Àyìndé Aláàjì Wàsíù Àyìndé K1 ṣe ẹ má jẹ́ ọjà o ọ̀pọ̀lọpọ̀ lè máa sọ pé ẹ má bá ṣe ẹ má sọ̀rọ̀ sí máa ń torí kó ti declare pé bona fide member Celestial Church ni àwọn ó ní reason tí mo fi sọ bẹ́ẹ̀ jẹ́ mọ́ lọ́kùnrin àti ẹ bá mi share kó débi tó bá yẹ kó dé káwọn yẹn mọ̀ kí bàbá Mufti Diyaru bàbá Fọdílátù Sheikh Suleiman Al-Miskinu Bilal káwọn náà rí kí wọ́n má jẹ́ ọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ láti ilé àtòdé kí wọ́n má jẹ́ kó discourage wọn pé àwọn ò ní bá Aláàjì Wàsíù Àyìndé àwọn ò ní bá ṣe mọ́ kí wọ́n má sọ bẹ́ẹ̀ gbogbo yẹn lè má sọ wípé ní Ọlọ́run ní la tushriku billahi inna shirka la zulmun azim ẹ má ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run torí pé ẹbọ tẹ̀ ń wò ní àbòsí tó ga ni lóòótọ́ ni Al-Qur'ani sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tí bá ń jí sí Ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ kan fún wa nínú Al-Qur'ani láì mọ iye ọ̀nà
tó jẹ́ pé ẹni tí bá ń jíṣẹ́ Ọlọ́run tó bá ń bẹ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ tí ń kírun tẹ́jọ́ ń kírun pẹ̀lú wọn tí wọ́n wá observe páwọn ẹni yìí tí wọ́n ń ṣe nǹkan míì pẹ̀lú Ọlọ́run wọn gbọ́dọ̀ já mi nù kí wọ́n máa jíṣẹ́ yẹn lọ lára ẹni náà torí ìrírí ayé tá a ti rí níwọ̀nba ìgbà tá a lò láyé àti tá a rí nínú Al-Qur'an tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé èèyàn ò gbọ́dọ̀ fi irú wọn kalẹ̀ ẹ má rò pé Alhaji wa Wasiu Ayinde nìkan ni lọ́wọ́ à ń kàtígórì yẹn o gbogbo ẹ̀yin àfọ oníwàásí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń lọ ṣe wàásù fún àwọn politician àìmọye ẹgbàágbèje nínú àwọn tẹ̀ ń ṣe wàásí fún àwọn olówó láwùjọ ni wọ́n tún níbò míì tí wọ́n ń lọ ìyẹn lẹ́sìn míì tí wọ́n ń ṣe fact nìyẹn true nìyẹn tí ò sí iyèméjì kódà àwọn míì tẹ́ mọ̀ wò pé ìjọ ń kírun mọ́sálásí wọ́n tún níbò ẹ̀dàpọ̀ ẹ̀ṣẹ́ ààrẹ tó dàbí Muhammad wọ́n tún níbò míì tí wọ́n ń lọ ń ṣẹ̀sìn níjọ́ kan bàbá Fọdílàṣẹ Abdulwajud Abdulsalam wọ́n ní ọ̀rẹ́ kan ní street wọn ní Bintu street lẹ́kọ̀ọ́ mo sọ́ọ̀rì mo tọrọ yọ̀ǹda lọ́dọ̀ bàbá pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ yìí Bintu street church kan bẹ ní Bintu street ní Àgùdà lẹ́kọ̀ọ́ ní tẹ́bá ti yà sí Bintu street báyìí bàbá ń gbé ní Bintu street ńgbà náà bàbá pásítọ̀ kan wà tí ń bẹ ní junction ní church ń bẹ ìmọ̀ wá tí bàbá bá ní àwọn jáde kálúà ìmọ̀ wá síbẹ̀ ó wá díjọ́ kan bàbá wá ní ẹ̀yin ọmọ ẹ jẹ́ káwa náà tiẹ̀ lọ kí bàbá pásítọ̀ ti mọ̀ wá pọ́n wálé yìí àwa tẹ̀lé bàbá Fọdílàṣẹ Abdulwajud Abdulsalam àwa tẹ̀lé wọn lọ torí pé street wọn ní afẹsẹ̀rin lọ so bàbá yẹn ń ṣe program kan jọ náà gbà tá a débẹ̀ a bá wọn tán ṣe program lọ́wọ́ mọ̀jọ́ yọ̀ lẹ́nu àwọn tí máa pè wá ká bá wọn sọmọ ló kọ ládùúgbò níbi tó súnmọ́ àti ibi tó jìnnà àwọn tá a jọ máa kírun a bá ọ̀pọ̀lọpọ̀ wọn pàdé nínú church yẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ 1987 ẹ wà as far back as 1987 a bá ọ̀pọ̀lọpọ̀ wọn pàdé mbẹ̀ láwọn tó dé tó ló kọ tá a mọ̀ ládùúgbò àti níbi tó súnmọ́ àti ibi tó jìnnà tẹ́lómi ò nẹ́yìn àfẹ́ ìbọn ṣàdúrà a tún wá bá wọn mbẹ̀ ibẹ̀ ilẹ̀ mi ti wá ń rí sìn pé kí ló dé tí èèyàn sọ pé mùsùlùmí lòun tẹ́tùn wá bá wọn nínú ilé ìjọsìn tí èsì ti mùsùlùmí tẹ́sí láwọn ń kírun àṣà kan làwa wá kó ń gbà náà gẹ́gẹ́ bí bàbá sí gbà tá a kú ń bẹ̀ tán tí bàbá wa ṣàlàyé àwọn bàbá sí Abdulwajud Abdulsalam wa ṣàlàyé àwọn kan fún wa torí mi gbàgbé ọ̀rọ̀ wọn mo máa ń tẹ́tí sí ni kí n fi lè máa lò ó torí ọjọ́ iwájú báyìí náà bàbá ń sọ fún wa wípé gbogbo àwọn tẹ̀ ń wo òun ni kódà bọ́n bá wá sáwí lọ́la èmi ò nílé wọn o tán bá wá kírun lọ́la ìnílé wọn kó ń bẹ̀ o torí pé kí ni ó lé ní tó jẹ́ wọn lọ bẹ̀ wọn àwa lá proof ẹ̀ fún wa pé Islam wa lọ́nà ìwà láti fi proof ẹ̀ ẹ̀yin àfa bàbá Mufti Diyar wọ́n sọ ń dòun ní kò sì fẹ́ kẹ́ nóòtì ẹ̀ nígbà tí Alhaji Wasiu Ayinde sọ pé àwọn kan ganu sí níbi òde màmá wọn tó ṣaláìsí bàbá Mufti wa ń sọ wípé ní lẹ́yìn ìgbà tí Mufti ní kí Alhaji Wasiu Ayinde tọrọ àforíjì lọ́wọ́ àwọn àfa tálàjì wa ní àwọn olè tọrọ àforíjì o bàbá Mufti wa kú òǹbẹ̀ tán àyàn wa bẹ̀rẹ̀ sí ní bí bàbá Mufti pé kí ló dé tẹ̀sí bínú kú òǹbẹ̀ kankan bẹ́ẹ̀ bàbá Mufti wa fèsì pé èmi ò lè bínú kú òǹbẹ̀ ṣé kí n wá bínú kú òǹbẹ̀ kọ́ wá fi kọ́ mi kọ́ wá ti torí ẹ̀ kókó nínú Islam kó pé mo dójú tì ń kọ́ wá fi kọ́ mi lọ́rùn pé mi mo jẹ́ kó wọn kú nínú Islam mo fẹ́ kẹ́ nóòtì ọ̀rọ̀ yẹn bàbá Mufti sọ ọ̀rọ̀ yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ń sọ pé n tí ń bá lágbára ní ń ṣe ajẹ́pọ̀rọ̀ Mufti Diyar Mọ́lánà Sheikh Suleiman Oníkìjìpá ó sì déédéé ọ̀rọ̀ Al-Qur'ani Karim torí pé sọ ìbìlì Qur'an ní Sheikh Mufti ní àárín ibẹ̀ wọn ó sì déédéé ọ̀rọ̀ Qur'an tó sọ pé man yahdillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ẹni tí ó bá ṣe kí ni tọ́lọ́ ń bá fi mọ̀nà ni ó mọ̀nà ẹni tọ́lọ́ bá fi mọ̀nà kò lè mọ̀nà ajiwa Suleiman Maitama ọlọ́run ṣàlékún dáadáa Imam Umar ọlọ́run ṣàlékún dáadáa ọlọ́run ló ti kọ́ síbẹ̀ pé alẹ́ àtàlà ìsánú inú mínà dáàrí làmúyẹ́kùn ṣe àmàzùkúrọ̀ ìdàkọ̀lákínà ìsánà mi nutfati namsaji nàbtàlì ìfàjáyìnà òsèmí àmbàṣírọ̀ ìnàdínà òsèbìlà àfiọmọ ẹ̀dẹ́yàn mọ̀nà ìmọ̀ ṣákìrọ̀ wá ìmọ̀ kàfúrọ̀ bọ́bá wù yẹn gbà mí gbọ́ tó bá wù ẹ dúpẹ́ lọ́wọ́ mi tó bá wù mí kẹsẹ̀ kẹfẹ́rí sí mi níbo míì ó ní faman sha'a falyu'min wa man sha'a falyakfur ó lẹ́ni tó bá wù kó ṣe kí ni kó gbàgbé bá wù kó ṣe kẹfẹ́rí sí mi ọlọ́run ọba nígbà tó ọlọ́run wa ti wá sọ gbórùn kan bá àwọn àyè kan wà tó jẹ́ káwọn àfáà tí wọ́n gbọ́dọ̀ dákẹ́ tí wọ́n gbọ́dọ̀ máa ṣe kí ni o gbogbo àwọn tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ láwùjọ tí wọ́n kírun lẹ́yìn yín àbí kírun ládàá ẹ̀kọ́ ṣe àrẹ̀kọ́ dọ́dọ̀ gbogbo àwọn yẹn tí wọ́n kírun láwùjọ àbí tí wọ́n kírun lẹ́yìn yín àbí tí wọ́n ṣe kí ni tí wọ́n ń tẹ̀lé yín àwa tá a jó níta sọ wúf àwa la rí dájú la sì mọ̀ dájú wípé lè tí ìjọ́jì yẹn pé kò lè ṣe ìsìláàmù kẹ́yìn ìgbésí ayé rẹ̀ kódà bá ń ṣe gbogbo nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn bàbá wa Mufti Diyar ọ̀rọ̀ tàlájà ìdè mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ dè mọ́lẹ̀ dáadáa tí bàbá wa Mufti sọ wípé ní ṣé ẹ fẹ́ kí wọ́n gbé tó bá dọ̀ declare lọ́la pípọ̀ òun èsè mùsùlùmí mọ́ ṣé ẹ fẹ́ kó gbé kọ́bínárò ní pé èmi n tí mo ṣe fóun tó jẹ́ kóun ó kú òun Islam tí ò fi ṣe mùsùlùmí mọ́ ẹ wá rí bó rí bí àbí òrí bẹ́ẹ̀ wọ́n ní àìkó ńlẹ̀ tí fi ń ṣe àti ìkó ẹgbẹ́jà àwọn Yorùbá sọ pé àìkó fánlẹ̀ ifá ti ń ṣe ẹ wá wo kè pósù méjì kè pósù mẹ́ta o
iná ni Alhaji Wasiu Ayinde wá declare gbangba pé àwọn o celestial àwọn practice so many religion ẹ wọ̀rọ̀ tí mufti sọ ẹ̀dá náà mo tún wá fẹ́ mú ẹ̀kọ́ kan wá fún yín bàbá mufti Diyar Sheikh Suleiman ní Kíjìpá wọ́n sọ ńgbà kan wípé ẹnìkan invite àwọn lọ sóde wọ́n sọ ọ̀rọ̀ yẹn ńgbà tọ́rọ̀ yẹn jẹ́ kàyéfì ọ̀rọ̀ tí mò ń sọ ètò pọ́dún mẹ́wàá ní ìṣẹ́ tó bá ní késẹ́ẹ̀tì bàbá yẹn lọ́wọ́ èmi yẹn fẹ́ play késẹ́ẹ̀tì lórí kinní mi torí onítọ̀ ní sọ pé ní kí ló dé copyright ni bàbá mufti sọ́njọ́ kan pé ẹnìkan wá ń bá wọn tí wọ́n ń wá sásàlátù lọ́dọ̀ ń wá sí lọ́dọ̀ àwọn olówó sì lẹ́ni yẹn wọ́n lọ sáwà súnmọ́ àwọn dáadáa ń ṣe dáadáa wọ́n ní nígbà tí ó wá kú àbí kí ní wọ́n nígbà tó wá kú wọ́n láwọn èèyàn wáyé ó sì sọ fún kalẹ̀ pé tóun bá kú o àwọn ní káwọn òsìn ń bá relate ọ̀rọ̀ dáadáa wọ́n níjọ́ tẹ́ni yẹn wá kú wọ́n wá pe àwọn wá lọ ọbẹ̀ láti lọ ṣe ìkẹyìn fún gẹ́gẹ́ bí mùsùlùmí nígbà táwọn ó débẹ̀ àwọn bá àwọn ẹlòmíì tí bàbá mufti wá ní ọ̀rọ̀ yìí wá yẹ àwọn lẹ́nu pé irú kílélẹ̀ bàbá sọ lórí kí ní lórí social media pé bàbá wá ní àwọn wá sọ pé irú kílélẹ̀ kí làwọn wá ṣe ń bì pé bó lẹni tí kìí ṣe mùsùlùmí bó ló ṣe wá di pọ́ wá pé àwọn káwọn wá kírun pé ojú tiẹ̀ ń ti àwọn táwọn fi kó ń bẹ̀ ní fúnra ara wọn ní ọ̀sán kódà bóyá òpójọ́ tí wọ́n dé náà ni wọ́n ṣe ìjọ tí wọ́n kò ń bi tí wọ́n lọ kírun sílára náà wọ́n sọ pé ojú fẹ́ ti àwọn díẹ̀ nígbà táwọn débẹ̀ pé irú kílélẹ̀ yìí ṣé wọ́n yẹ wọn àti ìjẹ́ mufti ń gbà yọ wọ́n náà wá sọ wípé irú kí leléyìí àṣé bàbá yìí tó ń ṣe nǹkan mi àsọfẹ́ kú ònú ẹ̀sìn tí ń ṣe ló fi wá súnmọ́ àwọn tí fi ń wá sí àwọn tí fi ń sọ pé tóun bá kú àwọn ẹni káwọn kírun sí òun lára Allahu Akbar kẹbíra mo fẹ́ sọ fún ọ́nù rírí ayé tí mo ti rírí nígbà tí mo kéré jù báyìí lọ níta ń kẹ́ àmọ́ ṣe síkìrì mo ti sọ ọ̀rọ̀ yìí rí àwọn àmọ́ ṣe síkìrì gan bá a ṣe wá ń lọ àsáwọn bàbá kan wà tí wọ́n máa dó lójú ọ̀nà èmi èsì rí wọn ọwọ́ láìláìláìlá tá a bá ń ṣe àwọn bá ti wá lọ nìyẹn wọ́n wá ti wá ń dúró bẹ́ẹ̀ tó ti pẹ́ bàbá kan wá ránṣẹ́ sí mi pé ẹ lọ pé ọkùnrin ni wá nígbà tí ń débẹ̀ bàbá yẹn bá nítọ̀ mo ti ń wá kó orí mi ti pẹ́ mo máa ń dúró lójú ọ̀nà tẹ́ ẹ bá ń ṣe síkìrì kọjá kẹ́ ẹ fi rí mi ṣùgbọ́n ẹ̀ rí mi ohun kan tí mo fẹ́ rí wà fàyè fún ni pé onífá làwọn wọn kó kíní ọpọ́n fa wọn kó jáde wọ́n dẹ̀ sọ bí wọ́n ṣe jẹ́ pé oògùn làwọn ń ṣe láti kékeré àwọn táwọn fi dàgbà àmọ́ nísìn ọkàn àwọn ti wá change pé àwọn fẹ́ kúrò nínú táwọn ń ṣe àfẹ́ di mùsùlùmí wọ́n kó kíní fa wọn kó lé mi lọ́wọ́ báyìí pé àáfà bẹ́ẹ̀ bá sun gbogbo ẹ̀ náà nílé ni ẹ sún ná ọ̀rọ̀ tí mo ń sọ fún ìtànkẹ́ ló ti ṣẹlẹ̀ wàláhì azim kò jù bá náà lọ ẹ̀ ń bá wù kó gbàgbé ń bá wù kó mọ́ gbàgbọ́ bàbá yìí wá sọ fún mi pé àwọn tí wọ́n jẹ́ fámílì àwọn tí wọ́n jẹ́ àáfà táwọn bá lọ síbi tí wọ́n ti ń ṣèkó mọ àbáwọn bá lọ síbi tí wọ́n ti ń ṣe kíni o tí wọ́n ti ń ṣènáwó bóyá wọ́n ń ṣèyàwó gẹ́gẹ́ bí ẹni tí èsè mùsùlùmí tí wọ́n ń fojú wò pé kì í ṣe mùsùlùmí ní ìrètí pé táwọn bá débẹ̀ àwọn ẹni yóò sọ wá sí tí ó yí àwọn padà fáwọn bọ́n bá ti wá débẹ̀ báyìí dé àwọn làwọn ẹni yóò mọ bú pé ẹlẹ́bọ oníkíní kankan gbogbo ohun táwọn sì ń ṣe làwọn tí ń bú àwọn àfáà tí ń bú àwọn yìí náà ń ṣe àwọn máa ń sunkún kú ń bò mí ìbànújẹ́ ni máa ń já sí fáwọn táwọn fi kú òǹbí ìmí táwọn bá lọ bàbá ẹ̀ wá ní ìwọ àfáà yìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ 1990 ni tí n bá wò dáadáa 1996 ló ṣẹlẹ̀ bàbá ẹ̀ wá ní ìwọ àfáà yìí bó ṣe kéré yìí gbogbo ìgbà mọ́mọ́ rí ọtí ń bá kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ayé pé tẹ̀ tí ń ṣe síkìrì mọ́mọ́ ń bá yín lórí pé ń ṣe síkìrì ni mo fẹ́ kọ́ wá fún mi ní Islam kọ́ wá wẹ̀mí sí Islam ọkàn mi mọ́ sí kọ́ wẹ̀mí sí inú Islam bàbá yẹn bá kó gbogbo kíní fa àwọn ogun àwọn kùnú ilé kí n wá wò ó sí káwọn kó jáde káwọn ṣe kíní káwọn da gbogbo ẹnu mo wá ní bàbá mo lẹ́ dànù àmọ́ kíní kan ni ẹ pronounce láìláìlá wọ́n sì sọ láìláìlá mo ló dà kò burú tó bá dijọ́ Friday a wà wẹ̀yìn sí Islam kí ni rísì tí mi sọ bẹ́ẹ̀ ni pé ládùúgbò yẹn àwọn àfa ńláńlá tó jù mí lọ mbẹ́mbẹ́ mo sì mọ̀ pé bàbá yìí popular nígboro Ìlọrin ìní dákọ ni mo mọ̀ pé bàbá yìí popular nígboro rẹ̀ mo á wo ọjọ́ orí mi ńgbà náà pé nílùú Ìlọrin ọmọ èké dá nǹkan sí ọ sọ fáwọn àgbàlagbà ni pé nítorí rẹ̀ ọ wà ní kí wọ́n mójútó gbogbo àwọn tí wọ́n wá dákọ̀ mo wá lọ bá ọ̀rẹ́ mi kan bàbá náà lọ́mọ sábà ń fọrún kẹ́ Alhaji wa Yakubu mo wá lọ bá Alhaji Yakubu nǹkan tọ́mọ̀ ṣẹlẹ̀ rí bàbá mọ̀ sọ pé kí n wá wé àwọn sí Islam mo ti ní wọ́n ṣe láìláìlá wọ́n ti rẹ́dì láti da gbogbo kíní ifá àti gbogbo nǹkan tí wọ́n rẹ́dì láti dánú wọ́n sọ fún mi bẹ́ẹ̀ Alhaji Yakubu ni ọ̀dà kò burú níjọ́ ní káfíńsì mo ní Friday Alhaji Yakubu wa ní pé kí n mọ̀ wọ́rí òun ó communicate sí gbogbo àwọn tó bá yẹ káwọn sọ fún bàbá náà padà wá gba Islam kì í wá sàwọn nìkan lèmi kékeré yìí nípa pé kí ni o mo súnmọ́ wọ́n rí iṣẹ́ Ọlọ́run tí mo ń ṣe lọ́wọ́ mi ló fà tó jẹ́ pé kí ni o tí wọ́n fi wá gba Islam kódà láìpẹ́ ìkéyìí pọ́dún méjì màmá kan tó jẹ́ pé ní ẹbọ ní ń ṣe onífá pátápátá ni tẹ́ àwọn èèyàn náà mọ̀ pé ń ṣe kíní màmá òun ni wá pè mí pé àfà wá sórí kíní táwọn ń ṣe yìí kò dùn máwọn nú àwọn fẹ́ kú ń bẹ̀ tó àlẹ́ tí ìròyìn pín bàbá ní Alhaji wa Wasiu Ayinde
pé wọ́n ń ṣe gbogbo tí wọ́n láwọn ń ṣeun ìṣesí àwa mùsùlùmí ó lè jẹ́ kí wọ́n yí padà béèyàn bá ń dàgbà ó yẹ kọ́ ọmọ yí padà ó lè jẹ́ kí wọ́n yí padà tẹ̀yìn àfa àbálẹ̀ ní jíṣẹ́ lára wọn mọ́ tí wọ́n sì ń tọ̀ yín wá tẹ́ẹ̀sì tó ń rí wọn tí wọ́n ń lọ sí chọ́ọ̀chì ibòmíì bíi ìṣẹ̀lẹ̀ ni tí wọ́n lọ ń kọrin bẹ̀ ni àbí tí wọ́n láwọn náà kọ́ chọ́ọ̀chì tiwọn ni tí wọ́n sì láwọn náà kọ́ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí mo ti wọ́n pé aláàjì kọ́ mọ́ṣáláṣí aláàjì sì tún ní kíni o wọ́n ní ẹgbẹ́ kan tó ń pè ní maifo bóyá maifo náà ni home and abroad aláàjì Wasiu Ayinde lónìí ẹ̀yin àfẹ́ ẹ̀ mọ́ sinmi kìí ṣe ọ̀rọ̀ bàjẹ́ lẹ́ sọ fún wọn ṣe rí ẹ̀yin àfa ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ wípé Aláàjì Wasiu Ayinde ó ti lọ ilé ìgbàlẹ̀ ó ti lọ mọ́ṣáláṣí ó ti lọ ìṣẹ̀lẹ̀ ó ti lọ kíní kankan ìgbà wo bá ròyìn fún yín pé àwọn olórin tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọn níye rí láyé ńkọ́ epo àkàrà nìbàdàn mo sọ̀rọ̀ láti dákọ̀ wọn olórin kan nìbàdàn níjọ́ tí bàbá papòdà gbogbo àwọn àfa àbàdàn ni wọ́n fẹ́ kírun sí ẹ̀ la àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ pẹ̀lú wọn náà dé níjọ́ náà lọ́hùn gbogbo express yẹn nǹkan fẹ́ dàrú ọ̀pọ̀lọpọ̀ gọ́fìnà kan tó kọjá ló jẹ́ wọn ó rí aláàjì síjọ́ náà ìyẹn lórí wàá mọ̀ lórí àwúrò ìbí nílùú ìbàdàn ní n tó wà gíláàrin nílùú bàbá mi ń bàdàn bẹ́ẹ̀ nílùú ìyá mi ò ní mo mọ aláàjì epo àkàrà dáadáa mo mọ wọn dáadáa tọrọ mo kí ọfà nígbà mo fi ń gbé lókè ọfà tipẹ́ wọn máa ń wá ṣọ́ọ̀bù mọ̀mọ́ tó bí mi lọ́mọ mùsùlùmí la mọ̀ wọ́n sí ṣùgbọ́n at the end of the day ó padà wá hàn pé wọ́n ṣe mùsùlùmí gbogbo olórin tẹ̀ ń wòun àtàwọn olówó tẹ̀ ń wòun àtàwọn politician tí wọ́n máa ń pe ẹ̀yin àfa ẹ̀yẹn ń kálukú ní nǹkan míì tí tó ń ṣe yàtọ̀ sí Islam àwọn míì tẹ́ tún máa wò pé wọ́n ṣe mùsùlùmí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọ̀dà ó ṣe jẹ́ pé àwọn eléégún ni wọ́n ń sọmọ wọn ló kọ mùsùlùmí jù wọn ò sọmọ eléégún jọ bímọ wọn ò sọmọ ní eégún dọlá mọ wọn wá ń sọ ọmọ wọn ló kọ bá bímọ wọn wá pe àwọn àfa pé wàá bá ń sọmọ mi ló kọ ẹ lọ fura kíní kan ló wù wọn instead ẹ̀yin àfa tẹ́ fi ń takora yín tẹ́ fi ń búra yín ni tí wọ́n wá rí lára yín pẹ̀ ń búra yín ni ẹ̀ ṣe jẹ́ àjòkò ti Islam wa ká gbé lárugẹ tó bá mú ọmọ olóòṣà tó bá mú ọmọ eléégún tó bá mú ọmọ olóró tí wọ́n fi wá ń gba Islam lọ́wọ́ yín táwọn olóore sì ń ran ọmọ wọn lọ lé kéwú tọmọ wà tí ilé kéwú dé tí wọ́n tún wá kọ́ mọ́sálásí pé kọ́ máa kírun bẹ́ẹ̀ ẹ fura àwọn ọmọ àfa òrìn náà àfa mọ́ ẹni tí mo wá fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé bàbá wa Mufti Diyaru àpàdà sí ibò ní báyìí o ọ̀rọ̀ tí èsì ti yín Ọlọ́run ní jẹ́ wọn ó dì máa yín lẹ́rù bí wọn ò ṣe di eléyìí máa yín lẹ́rù tó jẹ́ pàdàjì gan lọ́wọ́ ajáde tó sọ pé Celestial wọ́n ń bélé làwọn la Muhammadu rọ̀ pé mẹ́mbà Celestial làwọn gbogbo ẹ̀sìn làwọn ń ṣe tọ́lọ́wọ̀n jẹ́ kí irú tí aṣọ tẹ́ ẹ sọ̀hún ni tí ò ṣẹlẹ̀ pé ńgbà táyẹ̀ mú fútí lọ́dọ̀ rẹ̀ tó wá ṣe kinní kan ni Ọlọ́run tí ò jẹ́ orí bẹ́ẹ̀ ẹ má fà Aláàjì Wasiu Ayinde kalẹ̀ o Aláàjì wa isi àkàgbárí gidoma ṣé wà ńláńlá ẹ má fà Aláàjì Wasiu Ayinde kalẹ̀ o ẹ̀yin alásàlátù ẹ má tu o ẹ má tu ẹ má ṣe tọ́lọ́run lọ ẹ rántí ànábì kan ànábì Yunusa tí ń jí sí Ọlọ́run nílùú rẹ̀ tọ́wá wò pé àwọn ẹni yìí wọn gbà tọ́lọ́run tó tọ́wá lóun wọn sálọ ńgbà tọ́lọ́run lóun wọn pa wọn rẹ̀ tọ́wá lóun fẹ́ sálọ Yunusa máa sálọ ọbọ̀ sómi ànábì Yunus ọbọ̀ sómi torí pé sápò ń bẹ Ọlọ́run ṣe kí ní oníkọ́ bọ́ sínú ẹja iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ máa ṣe lọ nígbà tí Yunusa bọ́ sínú ẹja tán ṣé báwọn aráàlú ànábì Yunusa ṣe bí wọn padà wá gba Islam bí wọn padà wá gbà fọ́lọ́run òun sì ti bọ́ sínú ẹja ẹni tí ń jíṣẹ́ fún wọn ó ti rìn lọ wọ́n wá ronú padà òun á wà nù nira àwọn sì bẹnu àlàáfíà Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ wà nù nira ẹ máa ṣe ti yín lọ fọ́lọ́run Ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn Ọlọ́run ló sì mẹ́ni tí ó gbà tóun ẹja wọ àyà kan nínú Al-Qur'an bóyá Suratul A'raf ló wà ó ní wa iz qalati ummatun minhum liman ta'izuna qawman Allahu muhlikuhum aw mu'azzibuhum 'azaban shadid qalu muhasratan ila rabbikum wa la'allakum tattaqun ẹ bá nàbà Muhammad ada ẹ bàbá wa ṣé ń gbọ́ mi báyìí nísìn ẹ dákun ẹ ṣí ààrẹ bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ dákun sọ pé yẹ́sì síbẹ̀ ẹ yóò bá nàbà Muhammad aya Qur'an sọ pé wa iz qalati ummatun minhum liman ta'uzuna qawman Allahu muhlikuhum aw mu'azzibuhum 'azaban shadid wọ́n náà kàn máa sọ wípé èéṣe kí ló dé tó máa sọ pé kí ni àwọn àjọ wo ni àwọn àjọ tọ́lọ́run ti lóun wọ́n parẹ́ àwọn àjọ ni òun kó wọn kó lórí àwọn àjọ tọ́lọ́run lóun kó lórí rẹ̀ àwọn àjọ tọ́lọ́run lóun wọ́n àlákà wọn àbóhun fìyà jẹ wọn kí ló dé tẹ̀yìn èèyàn fi ń ṣe wáàsí fún wọn Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ Suratul A'raf ẹ lọ wò mẹ́ wa iz qalati ummatun minhum liman ta'izuna qawman Allahu muhlikuhum aw mu'azzibuhum 'azaban shadida qalu mahsiratan ila rabbikum wa la'allahum yattaqun ẹ̀yùn bá nẹ́bà Muhammad mo rí nípẹ́ ti ṣe yẹ́sì ẹ̀ ń gbọ́ mi dáadáa aya Qur'an Suratul A'raf bóyá aya 115 àbí nínú Suratul A'raf ló wà ó ń tàn ká bá ń sọ wípé ní ó ṣe èé ṣe tẹ́ máa ń ṣe wá sí ṣe tẹ́ fi dúró ti àwọn tọ́lọ́run hàlákà
tẹ́ bá lọ wú ọ̀rọ̀ àwọn tí Ọlọ́run bá dàbẹ̀ pé àwọn àjọ ànábì Musa lọ́lọ́run sọ ọ̀rọ̀ yìí fún Allahu Akbar kẹbẹ àwọn àjọ ànábì Musa Al-Adabi Alhaji Ismail Al-Adabi yóò máa dáa fún yín Al-Bature kò ní bàjẹ́ àwọn dàbẹ̀ pé àwọn àjọ ànábì Musa alayhi salatu wa salam lọ́lọ́run sọ lóró yẹn fún ànábì wa Muhammad nígbà tí wọ́n sọ ń pa pé kí wọ́n máa sin lọ́njọ́ sátidé ọwá ni wàyí sí qalat ummatun minhum liman ta'izuna qawma Allahu muhlikuhum aw mu'azzibuhum azaban shadid kí ló tẹ̀yìn ṣe máa ṣe wá sí ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn rí láàrin àwọn èèyàn kí ló tẹ̀yìn ṣe máa ṣe wá sí fáwọn èèyàn pé kí wọ́n kùn bí wà bàjẹ́ àwọn tó jẹ́ pọ́lọ́ wọn wà láka wọn ẹ̀yin àfàlẹ́ kanú tíra lẹ́wọ́n sọ wípé ní alájì kan tí bá ń ṣe kinní kan Ọlọ́run wà láka rẹ̀ ó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tí ẹ ti bàjẹ́ nu síwọ̀ ló ń pè ọ̀rọ̀ yìí ń jọ̀rọ̀ rẹ o àfi kó gbé wá sí jáde tí ó yí irú wọn padà wọ́n pọ̀ láwùjọ àwọn tí wọ́n máa ń pè yín politician tí wọ́n máa ń pè yín irú alájì wá sí òun bẹ́ lára wọn kódà àwọn ọmọ tí ń kírun lẹ́yìn yín wọ́n tún lọ chọ́ọ̀chì o ẹ lọ gbogbo àwọn chọ́ọ̀chì tí ń bẹ káàkiri àdúgbò ọmọ mùsùlùmí pọ̀ ń bẹ o ìmí nínú wọn tó bá dọ́dọ̀ yín ní fi chain tí wọ́n fi cross sí ní fi ń pamọ́ o wọ́n lọ ọbẹ̀ lọ MFM lọ gbogbo ẹ̀ wọ́n lọ sẹ̀lẹ̀ wọ́n kún bẹ̀ bá mú okọ̀ mùsùlùmí náà ń jẹ́ ń bẹ̀ iná ni a fi máa fèdè fọ̀ tí wọ́n mọ̀ sọ lárúbáwá ó ní wàyí sí qalat ummatun minhum lima ta'izuna qawma Allahu muhlikuhum aw mu'azzibuhum azaban shadid aya Kùránì lèmi fi ń bá yín sọ̀rọ̀ torí aya Kùránì bàbá mufti máa ń lò èmi náà ti ń kọ́ sí wọn nísìn àáfàá tó bá lòun mọ kéwú jù tí ọba máa lo aya Kùránì àwọn onígbà tiẹ̀ o ó ní kí ló dé tí ẹ̀yin tẹ́jẹ́ àwọn ìjọ kan tọ́lọ́run ti ló wọn hà láká àwọn ìjọ kan tọ́lọ́run ló wọn parẹ́ torí tẹ́ ẹ bá fẹ́ ṣèdájọ́ fúnru alájì nísìn ẹ lè ní kí sẹ́ni Ọlọ́run ti hàlákà Ọlọ́run ní hàlákà ẹ̀ lẹ́ni pé kíní kan ti ṣe nǹkan kan tẹ́ ẹ bá ń wí tí ọ̀dà sí àwọn táwọn èèyàn máa ń ronú tí ọ̀dà sí tí ó sọ pé Ọlọ́run ti àwọn ìjọ kan tẹ́ ẹ máa ronú tí ọ̀dà sí pé Ọlọ́run hàlákà wọn pé ẹ̀san wọn ni kọ́lọ́run fìyà jẹ wọn torí pé wọn ò rí bí wọ́n ṣe yẹ kó rìn lójú yín ìyà tó lé lọ́lọ́run náà fi jẹ wọn ọwọ́ adá pé qalu mu'aziratan ila rabbikum ó ní tẹ́sí pé káwa yìí kọ́lọ̀ ń lè bá àwẹ̀ wá mọ́ lọ́dọ̀ Olúwa yín la'allahum yattaquna káwọn ẹni sì lè kàn lè bá ṣe kíni kàn lè bá páyọ̀ Ọlọ́run ká lè tọ́ wọn sọ́dọ̀ ojú ọ̀nà Ọlọ́run bóyá wọn ó dẹni tí ó páyọ̀ Ọlọ́run nígbẹ̀yìn ayé wọn bí wọn bá sì páyọ̀ Ọlọ́run àwọn ò lè predict ẹ̀ iṣẹ́ Ọlọ́run tá à ń jẹ́ là continue láti máa jẹ́ lọ ọ̀rọ̀ Ọlọ́run tá à ń sọ là continue láti máa ṣe lọ àsàlátù tọ́lọ́run tá à ń ṣe ń bẹ̀ láà máa ṣe lọ ìwà dáadáa tá à ń hù láà máa hù lọ ìrìn dáadáa tá à ń rìn láà máa rìn lọ láà máa fi pọ́n ìsìlámù lé láà máa fi pọ́n ìsìlámù lé o láà máa fi gbé ìsìlámù ní wọ́n ń wùrí lára wa bóyá àwọn náà ó ṣe kí ni wọ́n páyọ̀ Ọlọ́run bóyá wọ́n páyọ̀ Ọlọ́run a máa ṣe wáàsí fún wọn a máa sọ̀rọ̀ fún àyà Kùránì wa qalat ummatun minhum liman ta'izuna qawman Allahu muhlikuhum aw mu'azzibuhum azaban shadida qalu ma'aziratan ila rabbikum wa la'allahum yattaqun ẹ̀rí nǹkan báwọn Olúwa yín Ọlọ́run tó ní làwa fi ń ṣàfọ̀mọ́ lára rẹ̀ o ẹ máa ṣàfọ̀mọ́ Ọlọ́run lára Alhaji Wasiu Ayinde ẹ má kúrò lọ́dọ̀ rẹ̀ ẹ má filẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ máa ṣe ọ̀rọ̀ bàbá mufti ṣẹ̀ṣẹ̀ wá tà gédégbé tí mo wá rí báyìí pé ó àṣewọlé Ọlọ́run ni bàbá yìí èèyàn wọ́n lọ sí Tìjàníyà kọ́ mọ́ jẹ́ wọlé Ọlọ́run torí ẹlòmíì ti bá mu tí gbogbo ọmọ tó jẹ́ tọ́ọ̀gì táwọn ọmọ pọ̀ mọ̀ pé tọ́tẹ́ mọ̀ wò pé tọ́ọ̀gì ọmọ tẹ́ lé ńlé gbogbo àwọn ọmọ tó ń bẹ lábẹ́ bíríìjì lẹ́kọ̀ọ́ làwọn àfáà tí wọ́n torí wọ́n pé ní wọ́n ti kó wọn sọ́dọ̀ ní wọ́n ti tọ́ wọn bí wọ́n ṣe ń ṣàdúrà ní wọ́n ṣe tọ́ wọn bí wọ́n ṣe ń ṣe kíni bí wọ́n ṣe ń kírun ìmíì ti ka kéwú ó ti mọ kéwú ìmíì ti gbà fọ́lọ́ lára wọn ìmíì ti dàáfà ìmíì ti dẹ́ntọ́ mọ́ nínú àwọn ọmọ tá a rí hen títì máa wá gbé lọ́dọ̀ wa ẹ̀já jọ mọ́ ṣàdúrà ẹ̀já jọ mọ́ kiri àwọn èèyàn máa bú wa ni wọ́n á nílùú ọmọ wọlé lọ ń kó sọ́dọ̀ àwọn ọmọ kìíní gangan wọ́n ti wá dọmọ rí èmi ti lọ yunifásitì tó ti jáde èmi ti di medical doctor nínú ọkọ̀ àsinmi à ń pè wọ́n torí pé báwọn àfáà tiwa náà ṣe pè wá nù tá a wá ń wò pé ẹ̀sìn sọ pé nǹkan kan bẹ nínú Islam tẹ́ ẹ̀ bá fi Islam hàn àwọn èèyàn bó ṣe yẹ kó rí kó lè lọ advice táwọn fún yín ni pé àwọn àfáà kan lè máa bú yín o bàbá mufti bàbá wa ṣe ìṣe àkàgbárí gidoma gbogbo ẹ̀yin àfáà tẹ súnmọ́ Alhaji Wasiu Ayinde ẹ dákun ẹ tó súnmọ́ wọn sí ẹ súnmọ́ wọn sí ẹ máa sọ̀rọ̀ Ọlọ́run fún wọn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe bí ọ̀nkù rẹ̀ nígbà tí ń bẹ láyé ṣe bá Ànábì Muhammad fẹ́ kó pe gbólóhùn la ilaha illallah kò pé Alhaji Wasiu sì ti pé la ilaha illallah tiẹ̀ ta ló mọ̀ dájọ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ibi tẹ́yìn ń dín pa tọ́lọ́run yẹn ni ẹ máa dí ibi tẹ́yìn dín ni ẹ máa dí ibi tẹ́yìn lọ ni ẹ máa lọ ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ máa sọ fún wọn ẹ má kọ́kàn wọn ti lé síbi gbogbo tí wọ́n ń ṣe òní wọ́n ní ẹ bá tún wọ ìgbàlẹ̀ wọ́n tún ṣe kinní kan wọ́n ṣe gbá wọ́n ṣàwọ ètò ọmọ Ìjẹ̀bú Alhaji Wasiu Ayinde Ọlọ́run lórí inú Olúwa lọ́mọ kan àìmọye èèyàn tẹ́ ń wó tẹ́ẹ̀jọ́ ń kírun mọ́sálásí wọ́n ti rìnrìn kúrin lọ mọ́ ń sọ fáwọn kan jò ní mo ní wáàsí wo la fẹ́ ṣe fún yín bí wọ́n bá ní à ń sọ̀sùn ẹ̀ẹ́dẹ́bẹ̀ bí wọ́n ń bọ̀gún ẹ̀ẹ́dẹ́bẹ̀ bí wọ́n ń bọ̀ya ẹ̀ẹ́dẹ́bẹ̀ bàbá tó náà ń ṣe mọ̀lúdì Ànábì Muhammad yín lẹ́tùn gbáwájú
ẹ mú kan wọ́n wá ní wàásì ilé aláàjì ẹ dákun ẹ yí padà ẹ máa sọ̀rọ̀ fún wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo wá mú lọ sọ́rọ̀ Al-Qur'ani pé id'u ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana ẹ máa pè àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run Ọba pẹ̀lú làákàyè àti gbólóhùn tó dáa ẹ kọ̀ntínú ẹ máa pè wọ́n ẹ máa bá wọn sí tẹ́ ẹ bá ń pè lẹ́bọ ni wọ́n ẹ̀ ní súnmọ́ wọn àwọn ń súnmọ́ yín sísúnmọ́ wọn tẹ́ ẹ̀ súnmọ́ wọn ní jẹ́ káwọn ọmọ wọn máa rí pọ́nà àwọn lọ́nà ló jẹ́ káwọn tí ń tẹ̀lé wọn máa rí pọ́nà àwọn lọ́nà àwọn ti gbà fọ́lọ́hún mo sọ lẹ́ẹ̀kan mo lọ́mọ eléégún tẹ́ ẹ bá lọ wò ó ilé ọlọ́ya ilé olóró ọ̀pọ̀lọpọ̀ ní ń pè àwọn èèyàn pé wá sọmọ àwọn olóko ẹlẹ́kọ̀ọ́ tá a wà ń bẹ̀rù àti gbogbo kì í sì kó nìkan nílùú nílọrin ààrẹ tí èkìrun rárá tí ó pè ń pè wá sọmọ olóko sẹ́ẹ̀ ní sọ nítorí pé kì í wá kírun sẹ́ẹ̀ ní sọmọ olóko ẹ̀rí nǹkan báwọn lẹ́yìn ìgbà àwọn kan wà tẹ́ pé wọ́n mọ̀ sọ pé mùsùlùmí làwọn inú àwẹ̀ ẹ̀jọ̀ gbà wẹ̀ inú iléyà wọ́n rẹ̀ràn iléyà wàláhì tó bá tún dinú Christmas ẹ̀ tó rí wọn church wọ́n ń bẹ nù Ìbàdàn wọ́n ń bẹ nù ọ̀rẹ́ gbogbo Ondo state yẹn tẹ́ ẹ wá sọ̀yọ̀ state tẹ́ ẹ lọ sógun state tẹ́ ẹ lọ sọ́tún state tẹ́ ẹ dẹ́kìtì ń bẹ̀ wọ́n nílẹ̀ Yorùbá wa yóò bó ṣe rí nù so àwa bẹ̀yìn torí ànábì Muhammad Ọlọ́run lọ mẹ́ntọ́ mọ́nà la yukallifu Allahu nafsan illa wus'aha ẹnìkan ò lè fìyàn múnà túláàsì o ẹ lè mẹ́sìn lọ sódò kẹ ẹ wá ní kó mú mi túláàsì lódò bó bá wẹ̀sìn ní òmú mi o ntàlájú wa sí wa ìdí sọ́ọ̀nì bí wọ́n ṣe ń rìn wọ́n ṣe sọ wọn àwọn kan fi tí wọ́n pamọ́ tẹ̀yìn ọmọ la fi ń sọ fún àjẹmọ́ ọlọ́kùnrin àti lóbìnrin ẹ má wulẹ̀ bí bàbá mufti mọ́ wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n àsọ́ọ̀lẹ̀ tí ó ti tẹ̀lé ntàlájú wa sí wa ìdí sọ yẹn ó ti tẹ̀lé o ẹ fi mufti ilẹ̀ kan mọ̀ sísẹ́ Ọlọ́run Ọba lọ ẹ̀rí kan bàbá ìlú sàdúrà fún mi pé Ọlọ́run Ọba wa kẹ́ Sheikh Abdul Razak Eléku Ọlọ́run Ọba wa kẹ́ wọn bàbá Léléku Ọlọ́run Ọba wa kẹ́ wọn bàbá ròyìn ti bàbá Léléku ọtí ẹ̀ pọ̀ àìmọye ọmọ tí ọmọ rìn káàkiri ládùúgbò àìmọye ẹni tí ọ̀jẹ̀ lẹ́bọ tó jẹ́ pé ẹbọ gidi hánrán ní ṣe ní gbogbo ọ̀nà òǹdó oko òǹdóhùn bàbá máa lọ ọbẹ̀ tí bàbá wọnú oko káàkiri tí wọ́n máa lọ ṣe wá sí àìmọye èèyàn ni bàbá Sheikh Razak tí wọ́n wẹ̀ sínú Islam gbogbo oko òǹdóhùn tí è dé gbogbo òkèrún bẹ́ẹ̀ tí è dé gbogbo rágbìjì tí è lọ bẹ́ẹ̀ káàkiri gbogbo lẹ́ Yorùbá wọ́n wá ní Sheikh Razak níjàmá káàkiri wọ́n ní àwọn òsì máa kí lọ́dọ̀ tiwọn tálá ló máa kí ẹ máa ṣiṣẹ́ Ọlọ́run lára Alhaji Wasiu Ayinde ẹ wá jẹ́ àtúnfura ẹ̀yìn àfáà tẹ́n criticize Alhaji tẹ́n criticize mufti pé ṣe ń bá Alhaji Wasiu Ayinde ṣe tẹ́n criticize mufti pé ò ṣe máa bú tẹ́n sọ fún mufti pé ọmọ bá ṣe mọ́ gbogbo àwọn tí ń pè yín ló lówó ní ǹjẹ́ ẹ mọ rúùtù wọn ṣe ẹ mọ̀ pìlẹ̀ wọn ń bẹ láwùjọ ń bẹ lára ti yín náà o ẹ ṣàkíyèsí ẹ fojú fínlẹ̀ ọmọ ẹlòmíì ìyàwó ẹlòmíì ń bo ní lọ tí ń ṣẹ̀sìn ẹ dìde ìrànlọ́wọ́ Ọlọ́run sí wọn pẹ̀lú wáàsí pẹ̀lú ọ̀rọ̀ tó dáa ìgbẹ̀yìn òǹkàlùkù Ọlọ́run lọ́mọ ó lè jẹ́ pẹ́yìn náà lẹ́jẹ̀wọ́n jẹ́ ẹni tó nígbẹ̀yìn rẹ̀ bá nẹ́bí Muhammad bá sì ní àwọn nu Ọlọ́run nu bá nẹ́bí Muhammad ṣe tóbi tó ọ́nkù rẹ̀ tó ń tọ́jú ẹ̀ ànábì ní kó wí la ilaha illallah kó wí tẹ́ kú láyé ó ní wí tó wí Ọlọ́run ó sì sànẹ́bí Muhammad lẹ́sàn kó ṣe kí ni ó ṣe wáàsí fọ́nkù rẹ̀ Ọlọ́run ó sànẹ́bí Muhammad lẹ́sàn kó ṣe wáàsí fún gbogbo òlú ẹ̀rẹ́ náà ẹ̀ máa gbẹ̀san yín lọ wáyé kọ́ láti ummatun minhum liman ya'izuna qawman Allahu muhlikuhum aw mu'azzibuhum azaban shadid ẹni tó bá ti sọ pé òun ṣe sẹ̀lẹ̀ òun ṣe Islam òun tó wà nú ẹgbẹ́ awo àbí kìíní kan ẹ wà lọ́lọ́run ti làánà rẹ̀ ẹ má sinmi ẹ̀yin àfáà láti pẹ̀lú ń táyà yìí sọ ẹ má sinmi láti máa sọ̀rọ̀ fún ọ ẹ̀yin èèyàn rẹ̀ tẹ́ ń bẹ láàrin ìlú ẹ̀yin àfáà dáadáa ẹ má sinmi o ẹ má bá wọn ṣọ̀tá rárá ẹ pè wọ́n mọ́ra iṣẹ́ tẹ̀yin àfáà tó ṣe wá pọ̀ iṣẹ́ tẹ̀yin àfáà tó ṣe ó tó pọ̀ gan tẹ́ ẹ bá ṣàkíyèsí rẹ̀ o gbogbo àwọn ọmọlé elégún gbogbo àwọn ọmọlé olóró tí wọ́n gba Islam àwọn kan yọ tí wọ́n ń ṣètò Ọlọ́run dáadáa àwọn kan ò ṣe mọ́ wọ́n sì ń dókọ̀ mùsùlùmí o wá wà àdúgbò rẹ̀ wo ilé ọ̀rẹ́ rẹ̀ tí ń bọ́ ṣe àwọn tí ń wá sọ́dọ̀ rẹ̀ tí ń pè ọba àwọn bẹ́lọ́hùn máa wádìí wọn dáadáa ẹni tí èsè mùsùlùmí bẹ lára wọn tó sì ń ṣe bẹ́lọ́hùn fún àbẹ́ẹ̀kọ́ ẹ wàá ṣe dáwà lára wọn ara dáwà àkọ́kọ́ téèyàn máa ṣẹnu tí èyí ní ládá lọ́dọ̀ Ọlọ́run nítorí délé ọ̀rọ̀ Alhaji Abdul Wasiu Ayinde Ọlọ́run mọ́sà bá sàmọ̀nà wọn Ọlọ́run bá sàmọ̀nà wọn Ọlọ́run bá sàmọ̀nà wọn sínú Islam léyìí tí ó pè fún wọn àmọ́ àwọn tó jẹ́ pé wọ́n rí ojú ọ̀nà bí wọ́n ṣe ń rìn yìí tá a rí wọn rí tó jẹ́ pé at the end of the day wọ́n wá jókòó tọ́lọ́ wọn wá ń bẹ lọ́hùn títí tọ́lọ́n fi ló tó wọ́n padà wá ronú pé ojú ọ̀nà Ọlọ́run lọ́lọ́run ẹ̀rí nǹkan báwọn wọ́n padà wá gbà fọ́lọ́run pọ́lọ́run lọ́lọ́run wọ́n padà gbà fọ́lọ́run pé Ọlọ́run ní ràn yàn lọ́wọ́ Ọlọ́run làkọ́kọ́ nígbẹ̀yìn wọ́n wá túbá kí wọ́n tó kúrò láyé wọ́n pọ̀ bẹ́ẹ̀ kí wọ́n túbá kí wọ́n tó kúrò láyé àfẹ́ tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ni pẹ̀lú ògùn Ọlọ́run part 2 ọ̀rọ̀ yìí tó ń bọ̀
pẹ̀lú ògo Ọlọ́run advice tá a fẹ́ yẹn àfáànù tẹ́ fi ń ṣépè tẹ́ fi ń bú tẹ́ fi ń sọ pé ojú ò tí fa kò sí ní tọ́kàn pẹ̀lú tí Ọlọ́run ti ń bá Alhaji Wasiu Ayinde Ọlọ́run ti ń bá tó òpọ̀ ní bá ṣe o ta ni ó sì sẹ̀san rẹ̀ Ọlọ́run lémi Ọlọ́run ní sẹ̀san ń kálukú bẹ́ẹ̀ bá wá mọ̀ bẹ́ẹ̀ ẹ máa ṣiṣẹ́ Ọlọ́run lọ lára wọn ẹ máa sàṣàlátù tẹ́ ń ṣe lọ ẹ máa ṣe wáàsí tẹ́ ń ṣe lọ bí wọ́n pè é sí kó máa lọ bẹ̀ ọmọ Alhaji Wasiu Ayinde ṣe ó ṣe kí ni ó ṣe wòlímọ̀ ń jó ni ọmọ àfáà míì sí bẹ̀m̀bì tètè ó ṣe wòlímọ̀ tán hòtẹ́ẹ̀lì ní lọ́njọ́ kò sí kì í ṣe Islam hàn lára rẹ̀ báwọn Ọlọ́run ló ní mímọ́ o Ọlọ́run ló ní mímọ́ náà o àtàwa Alhaji Wasiu Ayinde àti baba Mufti Diyar àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ já afáàre Ọlọ́run já bambi tó dáa já bambi èrè ẹ má já sinmi àti má pe àwọn èèyàn tó jọ̀nà Ọlọ́run àwọn èèyàn tó sọnù ti sọnù ọ̀pọ̀lọpọ̀ gbogbo àdúgbò mi ń bẹ̀ gbogbo churches tó sọ̀rọ̀ àǹdí àdúgbò mi mo lọ bẹ̀lẹ́ ọkọ̀ kan tí ń jókòó ń jọ Sunday báyìí tí wọ́n bá ti close tí màá kí wọn kí ló kọ rẹ̀ á ní Qasim kí ló kọ rẹ̀ á ní Miftah kí ló kọ rẹ̀ á ní Alima kí ló kọ rẹ̀ á ní Risika lágbàlagbà lọ́mẹ́kẹ́ wọn níwọ̀n àwò báyìí pé la ilaha illallah kí ló fún ẹ̀yìn débi ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe Ìlọrin yẹn ti ń wá o ara wọn tó wá látẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wá látẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wá látògùn state ọ̀pọ̀lọpọ̀ wọn wá látọ̀nà Ìbàdàn bẹ̀ wọn a sì máa wọn tí wọ́n máa pa ẹ̀wò ní Èkó ń jò ní bóyá ní Mushin àbí ní Ṣómólú ni ẹwà àfà tó jẹ́ pé ẹni tó fi so nígbẹ̀kẹ̀lé rẹ̀ Christian ni èèmọ̀ tẹ́yìn mùsùlùmí hàn mùsùlùmí ẹgbẹ́ yín mùsùlùmí ò ránà sí lọ́wọ́ yín mùsùlùmí ò ránà sí lọ́wọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ mùsùlùmí Ọlọ́run sì ní kó máa ran mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ àwa gan la ń kó bá mùsùlùmí ẹgbẹ́ wa àwa gan la ń kó bá wọn àfà tó jẹ́ pé ẹ̀yin àfà ẹgbẹ́ rẹ̀ lẹ́fẹ́ bá tiẹ̀ jẹ́ ńgbẹ́ bá fẹ́ pa tó bá rẹ́ni tí èsè mùsùlùmí tó ní kó wá gba nǹkan tí èbọ́ lọ́ra yóò tẹ̀lé wọn ń wọ́n jẹ́ pé yàfà lẹ́yìn yọra yín lẹ́nu níṣẹ́ kẹrin ra yín lọ́wọ́ kẹ gbéra yín ga bẹ́ẹ̀ bá jọ wà nù jọ kan náà àfi kẹ mọ́ jìnra yín lẹ́sẹ̀ ní ti ń ṣẹlẹ̀ nù ìṣòro sì kọjá ẹ̀sìn ẹni tí mọ́ni rẹ̀ bá pé pérépéré bí irú kọ́lọ́n ó ṣe wá bẹ́ẹ̀ jálẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ àwọn lẹ́ẹ̀mọ́rin bàbá tẹ̀ ń rí ti ẹ́ jókòó tọ́lọ́run tí wọn ò sí èméjì pẹ̀lú ọ̀rọ̀ yẹn ìmánì wọn strong ni o ìmánì wọn strong ni o táyé bá mi àwọn èèyàn sílísì lúwà sílísádà ṣẹ́díìdà tí wọ́n mi wọ́n jìgìjìgì lé tó le wọ́n máa ń padà sọ́dọ̀ Ọlọ́run ọba ni o láwọn tó gbàgbọ́ lódodo wọ́n fara mọ́ àwọn tí ó gbàgbọ́ lódodo wọ́n ò ní ọ̀nà tí wọ́n ìbọn ní òṣòro wọ́n kún lọ bẹ́ẹ̀ ẹlòmíì kìí ṣe torí owó ni torí wàhálà ayé tí wọ́n dà sí lágbàjá wọ́n dà sí ní agbádá òun ni ẹ̀rí mùsùlùmí ọ̀ràn mùsùlùmí lọ́wọ́ mọ̀ mọ́ ọ̀rẹ́ wa kan ó ní problem wọ́n sì gbé lọ sẹ́wọ̀n ìlà nígbà wọn gbé ẹni yìí sẹ́wọ̀n at the end of the day ńkọ́ kò rí mùsùlùmí kan kọ́ mọ̀ lọ wò àwọn mùsùlùmí gan náà fi ń ṣe ẹ̀yẹ́ pọ́lọ̀ mú àwọn tí èsè mùsùlùmí ní á dìde ìrànlọ́wọ́ fún tẹ́ bọ́ lẹ́wọ̀n nínú ìṣòro ẹ wo mùsùlùmí tó bá ní ìṣòro tí mùsùlùmí ẹgbẹ́ yín bá ní ṣe bẹ́yìn lẹ́mọ̀ fi ṣe ẹ̀yẹ́ pé ọ̀rá sọ̀wọ̀ mọ́ níjó ní làáfà kan wá bá mi lé ó ní wọ́n lé mi ọ̀rá gbádá wọ̀ mọ́ bí mo ṣe máa ń wọ tẹ́tẹ́lẹ̀ ó ní wọ́n ní mi ò ṣe kinní kan mọ́ òun náà máa bá wọn sọ àmọ́ òun sọ́rí ẹ dákun ẹni tí ọba rí ṣe tí ó rí ṣe tẹ́rù kó rí ṣe tẹ́tẹ́rù ẹ̀ ṣe dáwó kẹ́ ẹ ra sọ fún gbà tẹ́ mọ̀ pé kò lásọ wọ́n ní tá a bá dé àná Muhammad gbé àdìs kan wá ó ní tá a bá ṣe kí ni o tá a bá déwájú Ọlọ́run ẹlòmíì olóhùn ti kírun òun ti gbà tó bá déwájú Ọlọ́run wa sọ wípé ní ebi ń pa mi ò fún mi lóúnjẹ yóò wá níwọ̀ Ọlọ́run yìí jẹ Ọlọ́run wa sọ fún pé ẹrú sìn mi tó jẹ́ wípé kò róúnjẹ jẹun ní tí wọ́n fún lóúnjẹ èmi náà nù láìláìlá Ọlọ́run sọ pé ògbẹ́ngbẹ́ mi ò fún ìwọ Ọlọ́run èé mú mi ní ẹrú sìn mi tó gbẹ́ngbẹ́ tó fún lómi èmi náà nù ìwàlẹ̀ ìpèyàn sínú Islam ọ̀rọ̀ rẹ̀ ìpèyàn sínú Islam jẹ́ sọ fún àfà tó bá dípọ̀ bá ti lọ bá wọn tó jẹ́ ipò níbílẹ̀ ni wọ́n tó wá débẹ̀ tó ń polongo ọ̀bàràká tí wọ́n ti mà tẹ́lẹ̀ wọ́n padà proof ẹ̀sìn yẹn fún wọn pé ẹ̀sìn ń bẹ lára rẹ̀ sọ̀rọ̀ Quran ẹ kó ń bí ọ̀rọ̀ jágbàjàgbà tẹ́ ma fi bara yín jẹ́ tẹ́ ma fi sira yín léṣe ní tí Islam àwọn èèyàn tí ń lọ́nú Islam kẹ́kẹ́ nìkan wà sọ pé wọ́n bá lè kó kí wọ́n kú Ọlọ́run ti parí iṣẹ́ Ọlọ́run ti parí Islam kí wọ́n kan tó dé kó tó máa sọ ń tàn sọ ìwà wo ni wọ́n náà hù tẹ́ tó àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run bá tẹ́ ní ládá la fi ń sọ fún yín pé ẹ má fa àwọn èèyàn lẹ̀ o ẹni tẹ́ bá kú dẹ́ káàtó fún ẹ má fi lẹ̀ o ẹ tẹ̀lé wọn dáadáa Alhaji Abdul Wasiu Ayinde Ọlọ́run mọ́sàbá àṣàlékún tọ́sọ́nà fún wọn àlékún tọ́sọ́nà fáwa náà tí wọ́n là ń rí ní ọ̀rọ̀ tiwa náà ọlọ́mọdé á máa padà sí aburú mọ́dé á máa padà bàbá Mufti Diyar ọlọ́mọdé wọn máa padà sí ibà Allah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.